rédíò kan wọ̀lú lórí ẹ̀rọ ayélujára ọ̀tà sánsán ni ibi tá a ti ń ṣiṣẹ́ ìwádìí lórí ìmọ̀ ìjìnlẹ̀ ohun tó ti kọjá láwùjọ wa àti ká ṣèwádìí lórí gbogbo ohun tó ta kókó ìtàn ìlú kọ̀ọ̀kan ìtàn àṣà kọ̀ọ̀kan lórí ọ̀tà sánsán láàsì tí máa gbọ́ orí yúùtùbù fẹsibúùkù lẹ́tì máa rí wa wò bí ìran gbogbo ohun tí bẹ́ẹ̀ pátápátá kò sí àṣà dànù níbẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa kó lè máa gbádùn ẹ̀. Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé lórí ìkànnì Otasansan rédíò TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá òun náà ni ìtẹ̀síwájú nípa ìtàn Raji Oba àti Jimoh Ishola Eji Gbadero. Ṣé ìgbàgbé ibi tí a bá ìtàn aáwọ̀ láàrin Jimoh Ishola Eji Gbadero àti Raji Oba? Nínú apá kìíní ìtàn yìí a ti sọ ìtàn yìí débi tí Eji Gbadero tó ti fi ọ̀bẹ gún Raji Oba lójú, tí àwọn ẹbí Raji Oba àti àwọn olùgbé abúlé àlùmọ̀ṣọ́ tí wọ́n ti gbé Raji Oba dìgbàdìgbà tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn. Bí wọ́n ti tọ́jú Raji Oba tán nílé ìwòsàn, àwọn ẹbí rẹ̀ wọ́n bá lọ fi ẹjọ́ sùn ní àgọ́ àwọn ọlọ́pàá. Wọ́n lọ sọ fún àwọn ọlọ́pàá ohun tójú wọn rí láti ọwọ́ Gbadero. Àwọn ọlọ́pàá wọ́n gba ọ̀rọ̀ ẹnu àwọn ẹbí Raji, wọ́n gba ọ̀rọ̀ wọn sílẹ̀, wọ́n sì fi dá wọn lójú pé àwọn ò gbégbésẹ̀ láti ṣe ìwádìí sí ẹ̀sùn tí wọ́n mú wá, pé àwọn ó sì jẹ́ ká gbọ́ ibi tí iṣẹ́ ìwádìí tó bá yọrí sí. Eléyìí ni àwọn ẹbí Raji Oba òní wọ́n bá kúrò ní àgọ́ ọlọ́pàá. Orí ẹjọ́ yìí ó ní àwọn ọlọ́pàá wà tí ọ̀kan lára àwọn ìyàwó Gbadero tó fi bí ọmọ. Ọ̀kan nínú àwọn ìyàwó Gbadero bí ọmọ. Ẹ sì mà wípé ìnáwó olówó àṣeèṣe tún ṣe ni. Gbogbo ayé ló mọ̀ wípé Gbadero ó bí ọmọ tuntun. Ọjọ́ Ẹtì, ọjọ́ Friday ó ní ọjọ́ ìkómọ yìí ò lọ bọ́ sí. Gbogbo àwọn ọ̀tọ̀kùlú onífàájì, àwọn olówó, àwọn ọlọ́lá, àwọn ilé, àwọn tó lẹ́sìn lẹ́ẹ̀kan, àwọn gbajúmọ̀ òní wọ́n péjú tí wọ́n pèsè síbi ìsọmọ orúkọ Gbadero tá à ń sọ lọ́jọ́ náà yìí. Nígbà tó yá, ìnáwó lọ lọ́wọ́ ní ọjọ́ tá à ń sọ yìí. Ó ní ìyàwó Raji Oba ó bá ń ti ọjà bọ̀ tó ti lọ tajà, ó ń padà lọ sílé ní àlùmọ̀ṣọ́. Ṣàdédé ó ní ìyàwó Raji Oba ìyẹn Sábìtù ó bá rí Gbadero àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní orí ilẹ̀ tí wọ́n jà sí. Ó jẹ́ ìyàlẹ́nu fún ìyàwó Raji Oba ìyẹn Sábìtù wípé bóò ni ẹni tí ń ṣe ayẹyẹ ìkómọ lọ́wọ́ ní Musin, bóò ló tún ṣe lè wá sí orí ilẹ̀ tí wọ́n jà sí ní àlùmọ̀ṣọ́, Musin sí àlùmọ̀ṣọ́. Ó jẹ́ kàyéfì sí Sábìtù tó jẹ́ ìyàwó Raji Oba. Kò sí méjì kò sí méjì, kò jẹ́ kí àwọn aráabí kò jẹ́ ká mọ̀ wípé òun ni ìyàwó Raji Oba. Nígbà tí ìyàwó Raji Oba délé, ó sọ fún ọkọ rẹ̀ wípé òun mọ̀ ní kàyéfì. Irú kàyéfì wo? Ọkọ bi léèrè. Ó ní ǹjẹ́ mọ̀ wípé Gbadero tí ó ń ṣe ìkómọjáde ìsọmọ lórúkọ fún ọmọ lọ́wọ́lọ́wọ́ nílùú Musin báyìí, òun mọ̀ tún rí ní orí ilẹ̀ tí ó ń bá yín fọlà káàdì lórí rẹ̀. Ọ̀rọ̀ yẹn náà tún ya Raji Oba lẹ́nu wípé só ṣeé ṣe bóò ni ẹni
tí ó ń ṣe ayẹyẹ ìkómọ lọ́wọ́ ní Mùṣín bóyá ó ń ṣe lè wá sí orí ilẹ̀ ní dédé àsìkò yìí. Àsìkò tá à ń sọ yìí ó jẹ́ bí ọwọ́ ìrọ̀lẹ́ bí ọwọ́ aago 7. ọ̀rọ̀ yìí wá tojú sú Raji Oba àti ìyàwó rẹ̀ níbi tí wọ́n ti rò pé irú túwo ni Gbadero ló lè wá ṣe lórí ilẹ̀ ní dédé àsìkò yẹn. Ìyàwó Raji Oba ní ṣé kìí ṣe pé Gbadero ó wá fi oògùn sí orí ilẹ̀ yìí. Ayé rẹ̀ ìyàwó Raji Oba kò tí ì sọ̀rọ̀ yìí délẹ̀ tí ìrògbọ́n fi dún gbùù. Ìrògbọ́n dún yakata ni Raji Oba ṣe nílẹ̀lẹ̀ níbi tí ìyàwó Raji Oba bó ṣe ń gbìyànjú láti gbé ọkọ rẹ̀ nílẹ̀ tó ti ṣubú sílẹ̀lẹ̀ nígbà tó gbọ́rọ̀ ọ̀gbọ̀n ni ìyàwó Raji Oba gbìyànjú pé kó ọkàn tiẹ̀ wo ibi tí ìbọn ti wá dàdé lórí Gbadero lọ́ọ̀kan tí ó ń sá lọ. Kíá ni Sábìtù ìyàwó Raji Oba ló ti máriwo bọ́ pé òun rí ọ o ẹgbà òun o Gbadero ti pọkọ òun o ará àdúgbò ẹ jáde o Gbadero ni ó ti ń sá lọ o. Ariwo yìí ó ní àwọn ará àdúgbò gbọ́ ní àlùmọ̀sọ́ tí oníkálukú wọn fi tú jáde. Raji Oba sá lọ wọn ò rí mú lọ́jọ́ náà. Kíá ó ní àwọn ará àdúgbò àwọn olùgbé abúlé àlùmọ̀sọ́ nígbà náà ó ní wọ́n ti sáré lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ fẹjọ́ sùn ohun tí wọ́n rí pé Raji Oba ti pa Gbadero ó ti pa Raji Oba. Gbadero ti pa Raji Oba. Gbadero ti pa Raji Oba ó ní ariwo tí àwọn ará àdúgbò tí wọ́n pàdé àgọ́ ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá gbọ̀rọ̀ ẹnu wọn lẹ̀ wọ́n ní ká ṣe sùúrù wípé iṣẹ́ ìwádìí ó bẹ̀rẹ̀ ní kíákíá. Nígbà ó di ọjọ́ kejì torí ilẹ̀ ti ṣú nígbà ó di àárọ̀ ọjọ́ kejì ó ní àwọn ọlọ́pàá ni wọ́n bá gbéra. Wọ́n gbéra ó di ilé Gbadero ní Mùṣín. Nígbà tí wọ́n dé Mùṣín wọ́n bá Gbadero nínú ilé àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kù tí wọn ò tí ì lọ sílé wọn. Ṣẹ́ẹ̀sì gbà wípé ọjọ́ kejì ayẹyẹ ìsọmọlórúkọ ni wọ́n tó lọ sí ilé Gbadero. Àwọn ọlọ́pàá ní àwọn fẹ́ rí Gbadero ní iléeṣẹ́ àwọn lágọ̀ọ́ àwọn. Ìyàwó Gbadero náà kọ́ sọ̀rọ̀ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ torí kí ni ẹ fẹ́ rí ọkọ àwọn ní àgọ́ yín. Àwọn ọlọ́pàá dáhùn wọ́n ní àwọn fẹ́ rí Gbadero nítorí ìṣẹ̀lẹ̀ ikú Raji Oba tó kú lánàá. Àwọn ọ̀rẹ́ Gbadero tí wọ́n wà lórí ìjókòó wọ́n bá yarí pé Raji Oba ò ní tẹ̀lé Gbadero pé kò ní tẹ̀lé àwọn ọlọ́pàá tí wọ́n wá mú. Ṣùgbọ́n àyà Gbadero àyà rẹ̀ ọ̀já kódà ẹ̀rù ọ̀bá tó ti mọ̀ wípé àgọ́ ọlọ́pàá tí òun lọ kì í ṣe àlejò sí òun kì í ṣàkọ́kọ́ kì í ṣèkejì tí òun lọ sí àgọ́ ọlọ́pàá. Ó ní kí àwọn èèyàn òun kí wọ́n farabalẹ̀ kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n má jáyà. Gbadero ó tẹ̀lé àwọn ọlọ́pàá lóòótọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n dé àgọ́ ọlọ́pàá tí Gbadero tó tẹ̀lé àwọn ọlọ́pàá dé àgọ́ wọn ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ farabalẹ̀ ń padà bọ̀. Ẹ̀mí wàá gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì wa Otasansan rédíò TV kẹ́lẹ́ mú aláǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè. Ẹ̀yin kọ́ èyí nígbà tí Gbadero tó dé àgọ́ àwọn ọlọ́pàá ọ̀tọ̀ ni tí Gbadero bá wò. Ọ̀rọ̀ rí bí Gbadero ṣe rò torí pé àwọn ọlọ́pàá ò fi ọ̀rọ̀ náà jáfara. Kíá ó ní wọ́n ti gbé ẹjọ́ náà lọ sílé ẹjọ́. Ọ̀rọ̀ ti wá di ọ̀rọ̀ láàrin ìjọba àti Gbadero tó túmọ̀ sí wípé ìjọba ló fẹ́ bá Gbadero ṣe ẹjọ́ lórí ikú Raji Oba. Nígbà tẹ́jọ́ bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ wípé Gbadero rèé gbajúgbajà ní èèyàn pàtàkì ní olówó lọ́rọ̀. Mo sì sọ fún yín pé
àwọn agbẹjọ́rò tó sàkọ̀ dáadáa tó lórúkọ nígboro Èkó nígbà náà ò ní Gbadero ló ń bá ṣọ̀rẹ́. àti rí agbẹjọ́rò tí ó dúró fún un nílé ẹjọ́ kì í ṣèṣòro. èyí jẹ́ ọ̀kan lára àwọn tó fi ọkàn Gbadero tó fọkàn rẹ̀ balẹ̀ wípé òun ò borí ẹjọ́ náà. nígbà tí ẹjọ́ bẹ̀rẹ̀, ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ láti bá Raji Oba ṣẹjọ́ wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́. ìyẹn ọ̀gbẹ́ni Ọmọ́túndé Lọ́rí olóṣèwájú ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ láti bá Raji Oba ṣẹjọ́. nígbà tí ẹjọ́ bẹ̀rẹ̀ ní ilé ẹjọ́, àwọn bíi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ò ní ìgbìmọ̀ tí ó ń bá Raji ṣẹjọ́ ò ní wọ́n fà kalẹ̀ láti rojọ́ tako Gbadero, tí wọ́n sì jẹ́rìí wípé lóòótọ́ ni wípé àwọn rí Gbadero ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní Àlímọ̀ṣọ́. ìyàwó Raji Oba Sábìtù lọ́kọ́kọ́ dìde rojọ́ wípé lóòótọ́ ni wípé Gbadero ló pa ọkọ òun, ìyẹn Raji Oba, nítorí pé fúnra ojú òun báyìí òun ló fi rí Gbadero lọ́jọ́ náà ní Àlímọ̀ṣọ́. obìnrin kejì dìde ó ní lóòótọ́ ni o wípé òun rí Gbadero ní ọjọ́ tá à ń sọ yìí, lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. kódà òun rí nígbà tó fẹ́ máa sá lọ nínú igbó ni. ẹnì kẹta náà dìde, ó náà sọ̀rọ̀ ó ní lóòótọ́ ni o wípé òun rí Gbadero ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní Àlímọ̀ṣọ́. kódà lásìkò tí Gbadero tó fẹ́ sáré wọnú ọkọ̀ ijó funfun 504 ni òun rí pẹ̀lú àwọn 6 tí wọ́n fẹ́ sáré wọnú mọ́tò láti máa sá lọ kúrò ní Àlímọ̀ṣọ́ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. ẹlẹ́rìí yìí ó dárúkọ àwọn 6 léyìí tó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni pé ó mọ̀ tí ń sọ. lára àwọn ẹ̀rí tí ó fìdí múlẹ̀ dáadáa tí ó jẹ́ kí adájọ́ tó ń gbẹ́jọ́ yẹn kó farabalẹ̀ ó ní ọ̀kan lára àwọn tó jẹ́ òṣìṣẹ́ Gbadero, ìyẹn òṣìṣẹ́ aláàbò security guard yìí òun náà dìde láti rojọ́ tako Gbadero nínú ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí nílé ẹjọ́. ó ní lóòótọ́ ni wípé Gbadero wá sí iléeṣẹ́ rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ náà. ó ní bí ó ṣe délé iṣẹ́ lọ́jọ́ tí à ń sọ yìí, ó ní ó mórí lé Àlímọ̀ṣọ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ 6. ó ní bí ọwọ́ aago 9 ó ní wọ́n padà dé iléeṣẹ́ bá òun lọ́jọ́ náà. ó ní bá ṣe délé iṣẹ́ ó ní Gbadero ló fa ìbọn yọ jáde ní inú ṣòkòtò rẹ̀. ó ní gbólóhùn kan tó ń gbọ́ lẹ́nu Gbadero lọ́jọ́ náà ní pé òun Gbadero òun ti pa Raji Oba tí Kàìndé tí ò lè dápa. àwọn ẹ̀rí yìí ó wá jẹ́ kí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun ni Gbadero ó lọ́wọ́ nínú ikú Raji Oba. ní ti Gbadero, àwọn ẹlẹ́rìí bíi 3 òun ni wọ́n dìde tí wọ́n rojọ́ gbé Gbadero wípé lóòótọ́ kò kúrò ní Mùṣín lọ́jọ́ ayẹyẹ ìsọmọlórúkọ rẹ̀. lára àwọn tí wọ́n dìde tí wọ́n rojọ́ ni láti rí lọ́ọ̀yà, ọlọ́pàá àti gbajúgbajà olówó kan nílùú Èkó nígbà náà. wọ́n ní lóòótọ́ ni wípé Gbadero kò fi Mùṣín sílẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí. nígbà tó ní wá rojọ́ tẹ́lẹ̀yìn rojọ́, adájọ́ bá sún ẹjọ́ síwájú. nígbà tọ́jọ́ pé tí ìjókòó gbẹ́jọ́ mìíràn tí ọjọ́ tún pé, tí adájọ́ gbé ẹ̀rí ọ̀tún àti ẹ̀rí òsì tó gbé yẹ̀wò, adájọ́ mọ̀ dájọ́. adájọ́ fi ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ó fi kan Èjì Gbadero wípé wọ́n fi ẹ̀sùn
ìdìtẹ̀ ìpànìyàn wọ́n fi kàn án, wọ́n sì fi ẹ̀sùn ìpànìyàn wọ́n fi kàn án. Ó jẹ́ ẹ̀sùn méjì tí wọ́n fi kan Gbadero nínú ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí. Ẹ̀yin kọ́ èyí, lẹ́yìn tí wọ́n fẹ̀sùn méjì yìí kàn án, wọ́n dájọ́ wípé kí wọ́n lọ yẹgi fún Gbadero tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀, tó túmọ̀ sí pé ẹjọ́ kú òní wọ́n dá fún Gbadero lọ́jọ́ náà. Ṣùgbọ́n adájọ́ ni lóòótọ́, kíá lójú ẹsẹ̀ òun náà ni Gbadero ti ń sọ fún àwọn agbẹjọ́rò rẹ̀ wípé kíákíá báyìí kí wọ́n lọ to ìwé ẹjọ́ kòtẹ́milọ́rùn, kí wọ́n sì tètè fáìlì ẹjọ́ lọ síwájú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní kíákíá. Kò pẹ́ kò jìnnà, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìjọba àpapọ̀ àwọn náà ń gbé ìgbìmọ̀ kalẹ̀ láti gbọ́ ẹjọ́ tó wà níwájú wọn. Nígbà tí ìgbìmọ̀ náà yẹ ẹjọ́ wò lọ́tùn lósì, wọ́n fagilé ẹ̀sùn ìdìtẹ̀ ìpànìyàn tí wọ́n fi kan Gbadero, ṣùgbọ́n wọ́n ní Gbadero jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn, léyìí tó túmọ̀ sí wípé lóòótọ́ ni wípé Gbadero ló pa Raji Oba. Ilé ẹjọ́ bá ní kò sí ṣíṣe kò sáìṣe òní ẹlẹ́jọ́ kòtẹ́milọ́rùn àfi kí wọ́n lọ yẹgi fún Èjì Gbadero. Gbadero ò sinmi, torí pé àròdẹ̀ wálé Olúkòyí ò sinmi ogun ni Gbadero fi ọ̀rọ̀ náà ṣe. Gbadero tó tẹ̀síwájú, ó mórí lé ilé ẹjọ́ gíga tó ga jù lórílẹ̀ Nàìjíríà nígbà náà. Ìgbìmọ̀ ilé ẹjọ́ tó ga jù àwọn náà dìde láti gbọ́ ẹjọ́ yìí. Lẹ́yìn atótónu lọ́tùn lósì tí wọ́n yẹ fáìlì ẹjọ́ náà wò dáadáa, ilé ẹjọ́ ní lóòótọ́ àti lódodo òun ni Gbadero ló jẹ̀bi ẹ̀sùn tí ilé ẹjọ́ fi kàn án, àti wípé Gbadero ló pa Raji Oba. Wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé kí wọ́n lọ yẹgi fún Gbadero. Ní on the 26 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1978, ṣé gbàgbé wípé ọdún 1975 òun ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ṣùgbọ́n on the 26 oṣù kẹwàá ọdún 1978, tó túmọ̀ sí pé lẹ́yìn ọdún kẹta tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, tí Raji Oba tó ti kú, tí Gbadero tó ti ṣekú pa Raji Oba, òun ni ìdájọ́ òdodo ló tó fìdí múlẹ̀. On the 26 oṣù kẹwàá ọdún 1978, òun ni ilé ẹjọ́ tó ga jù lórí Nàìjíríà, òun ni wọ́n dájọ́ wípé kí wọ́n lọ yẹgi fún Raji Oba.